ebi ń pa ẹ̀mí náà. Igbe pọ̀ ni. Nítorí pé ọmọ ọlọ́mọ kan ń sunkún igbe pọ̀. Ọba fẹ́ kọ́ ọmọ tí ó sunkún kú kọ́kọ́ rẹ̀ ó sunkún kú sí. Ọkọ mi. Ìwé ọmọbìnrin. Owó ọbẹ̀ táwa fẹ́ fi jẹun lọ́lọ́ kó fún ọmọ kan tẹ́ ẹ̀ mọ̀ rí. Ojú ló mọ̀ ọ́n. Sọ ti ayé rẹ̀. Sọ ti rí ibi tó ń bá ayé rẹ̀ bọ̀. Sọ ti bọ́mọ rẹ̀ ti pàkúrú mọ́. Ọba débi pa ọmọ yóò mọ kó gbà tí gbàgbé yọ níjọ́ kan. Wọ́n lù ọ́ lù pa. Ẹlẹ́dàá mi ò mọ̀ mo ti pàdé rẹ̀ ná. Bíbélì ló sọ pé ẹni tí yóò bá ní pa láti ṣèrànlọ́wọ́ fún. Òun kò tí. Ó lẹ́nu kejì rẹ̀. Òun kò tí báyìí. Ìwọ kò tí báyìí. When I say ode, you will say ode, ode. Oh, ode. Ẹlẹ́yinjú àánú ode, ode. Aláàánú mẹ̀kúnnù ládùúgbò wa. In the book of Animasahun, ojo wo lo ní má fi ṣàwọn. Animasahun, 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 Animasahun. Àjọjà Odun bẹ́ẹ̀ nìkan ò bá ní. Iye gíba never lack. Ṣó wá jẹ́ bíi pé ká máa yọjú tọrẹ. Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbó lọ. In the book of Animasahun, ojo wo lo ní má fi ṣàwọn. Animasahun, 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 Animasahun. Ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù. Ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù fàtí ẹ̀ lọ́wọ́. In the book of Animasahun, Animasahun ọmọ làtọ́ kọ́. Animasahun ṣẹmọrú wọn lílá ni. Ọ̀gẹ̀dẹ̀ rú wọn bíbó ni. Ìgbín rú wọn fífọ́ ni. Obìnrin ìjọgbọ́n bí lẹ́sí obìnrin abáni wọn nù bá orí dání. Ẹ̀rí ó ti fẹ́ yọ ojú ẹ̀ tọrẹ o. Animasahun ti yọ ojú ẹ̀ tọrọ. In the book of Animasahun, ojo wo lo ní má fi ṣàwọn. Animasahun, 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 Animasahun. You said he get power, he get beautiful power, and it's full cup power. 12-13. Cool down, please. Cool down. Mo ń gbádùn ẹ lọ. Ṣé rí tí àwọn obìnrin bá ń jìyà nílé ọkọ? Àwọn èèyàn ò mọ̀ pé kán mọ̀ mú mọ́ra, kán mọ̀ fara dà nítorí àwọn ọmọ wọn ni. Confirm. Ẹ wá dákun o. Ṣé kò yẹ ká wọ ọkùnrin náà ká máa fara dà gbogbo ohun tójú wa bá ń rí nínú ìgbéyàwó wa nítorí àwọn ọmọ wa? Yà ó ṣe oko ohun bẹ́ẹ̀. Asin aláforítì òun ló ń jọba Lárúbáwá. You see, irú ìwà Animasahun tó wà lọ́wọ́ ìyàwó rẹ̀ wáyé. You see, 12-13 kí ni ṣíṣe? You see, you said it. Kí ni ṣíṣe? Yeah. Ọ̀rọ̀ gangan ló sọ ọ̀rọ̀ ọlọ́pọlọ nù. Kí ni ṣíṣe? Nígbà tí àwọn èèyàn kóra wọn jọ tí wọ́n wá ń bẹ̀bẹ̀ pé kéèyàn gbà padà kéèyàn ṣe kinní kan nǹkan kan gbà kan àwọn ìpò bàṣà sùn. Àwọn òbí mi rò dáadáa ni. Ṣébí ti lajú lẹ̀ títà lóbó kó wọ̀nù. Sẹ́yìn ò mọ̀ wípé bí èèyàn bá farabalẹ̀ dáadáa ẹ ti mọ̀ pé ìyàwó mi o ọ̀rọ̀ rẹ̀ ti ní kinní kí làwọn ilé ìbò máa ń pè o ẹ̀jẹ̀ ìyá yín ilé ìbò kan yìí wípé ó ti wà in spiritual. Not spiritual. Ọ̀rọ̀ rẹ̀ ti wà in spiritual. Not spiritual. Bóòni. It is spiritual. Tọ̀tàn ní sìn. Ọ̀rọ̀ rẹ̀ ti wà in spiritual. Má para ẹ̀ o. Wọ́n ti gbọ́. Ìyún lèmi wá fẹ́ sọ fún yín pé ṣé pẹ̀lú bí wàá ti ń ṣeun ẹ wá rò wípé bí n bá wàá dárí jì èrè wàá mú lọ sílé tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ kọ́. Wọ́n lé mú lọ. No. I no agree. No, I no agree kọ́. I no agree. Wọ́n ṣebí ilé jẹ́ sọ̀rọ̀ mi bá ti wù mí inú bí so bínú bá ti bíyàn èèyàn mọ̀ ní ọ̀rá English talk lẹ́nu. Sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ń ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ tó bá kàdá jìdá pé ọ̀dà ẹ fẹ́ pé mo dárí jì wọ́n sì lọ gbalẹ̀ fún ta kọjú bá ń lọ. Ó ti lọ bẹ́ẹ̀. Ó ti lọ bẹ́ẹ̀ but later you can agree. Ó ti lọ bẹ́ẹ̀. Captain ibo ló ń lọ kí ló ń lọ gan. Ìwọ náà sì tún gbọ́ rẹ wa nímọ̀ràn kó tún lọ máa san owó ilé
lẹ́yìn ìgbà tí Ọlọ́run ọba ti jogún ilé fún ó rò ní. bàbá torí fún akọ̀rọ̀dé gùn bẹ́ẹ̀ bá torí pé wọn fẹ́ sanwó lé àbíkí nìkan kí wọ́n á sọ pé kí n lọ gbé ìyàwó mi padà sí mi. àkíyèsí pàtàkì ni you see sórí ìwà Animasahun tó wà lọ́wọ́ ìyàwó ọ̀rẹ́ wa ó pọ̀ díẹ̀ jọ̀ọ́ kó tún jọ̀ọ́ I mean please and please. ọkọ̀ ọjà pọ̀pọ̀ díẹ̀. jọ̀ọ́ ṣé ṣe gbàgbé ọ̀rọ̀ generator ọjọ́ sí. o ṣe o you are a bastard o ṣe. jọ̀ọ́ no you don't go like that. Yeah, I will correct you. Okay. jọ̀ọ́ ṣé irú èèyàn yẹn ni kò lè gbé odindi gate ilé tuntun kó yọ kó dẹ̀ fi tọrẹ. yóò fi tọrẹ okú ọmọ yàrá gọ̀ọ̀dà bó bá ṣe yọ búlọ́ọ̀kù ara ògiri gan kọ́ mọ́ fi tọrẹ yóò fi ṣe. èmi náà ti rí i pé ìwà Animasahun tó wà lọ́wọ́ ìyàwó ọ̀rẹ́ wa kì í ṣe fake o original ni. kì í ṣe full cup kì í ṣe fake. 12-13 so jẹ́ n sọ̀rọ̀ ó dà yìí pé stylishly èmi náà ti ń tẹ̀lé nǹkan tí tẹ̀ sọ. mọ́ fi stylishly tẹ̀lé ní tí mo fi sọ rárá mọ́ fi stylishly ṣe ní ṣe kọ́ tẹ̀lé mi tààrà ni o. ẹ̀yin ní ìtẹ̀ ìsànú abiyamọ ẹ mọ̀ pé ìhùn níyàwó òní bàbá láyé mọ̀ ẹ wà mọ́ ọ sọ pé ọ fi stylishly ṣe kí ni. Now 12-13 this is my own thinking you see as at now ohun tí mò ń wò ni pé irú ilé tuntun yẹn you get it right. ó dàbẹ̀ ni pé o máa nílò láti wá ọmọge òló ẹlẹ́jẹ̀ tútù kí yẹn máa jẹ́ láńṣílẹ̀. 12-13. Animasahun. ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù. àmọ̀ràn ọwọ́ rẹ o ó di ayé mi èyí àti mọ́ńkẹ́ o kí làjọ ń wá kiri oyún làjọ ń wá o ó fọmọ lóyún o. ìwọ àti mọ́ńkẹ́ o lẹ́jọ́ ń kẹ́ o 12-13 lẹ́nu dákú. 12-13 ìyá yìí ni wọ́n wà. lórí ibi mọ̀ wá tí mò ń dára mi nínú dùn torí ọkọ̀ tí mò ń ṣe lọ́wọ́ mo ti pe ẹni tó ní gbà tí mò ń wò gbà tó lọ ẹtì ẹ̀rí séǹjì kan sáwà nǹkan kan sọ fún pé kó tiẹ̀ lè ká lè rówó gbà lọ́wọ́ rẹ̀ mo ní kó sẹ́ǹdì 12,000 pé mo fẹ́ ra kinní kan lẹ́gbẹ̀ẹ́ sọ́kà tí mọ́tò bóyá òun náà ti já ni kò ní. not sọ́kà shock absorber. bóyá òun náà ti wá já ni kò yé mi o wọ́n ti sọnù pé òun ò lówó ó wá ní fọkọ mo ní ọkọ yóò gbélé ó ní fílẹ̀ péjọ tóun bá ọjọ́ ọlọ́run owó oníjọ́ tóun bá rówó lòun ó wà gbé wọn yá sẹ́wàá mọ́ fẹsẹ̀ ni olóhùn ó fẹsẹ̀ ni tó wá dé mìíràn tí wàá mìíní rẹ̀ fún tó wá ṣe dọ́kọ̀ rẹ̀ ó ti wà nù wọ́n wàá sọ fún yabiliki pé gbogbo àwọn ẹ̀jẹ̀ wọn tí wọ́n wọ̀ bẹ́ẹ̀ pé kí wọ́n jẹ́ kí wọ́n máa wá wọ̀ nù búùtù rẹ̀ nísì let me correct ẹ̀jẹ̀ ni wọ́n mọ̀ sùn. sórí eléyìí tó happen sí yẹn situation of the country ló fà o ìgboro ti dàrú gan kò sí nǹkan kan lẹ́nu wíwá sórí bẹ́ẹ̀ sìn tí wàá rí i pé o fẹ́ pé àwọn ìyá kínní kan káwọn ẹ̀dìyẹ wọn máa wọ̀ síbẹ̀ o ní láti tún bẹ̀ lọ́hùn kọ́lọ́hùn tètè bá ẹ pèsè fún un kó ètè wàá sanwó kó lè lọ ra pass tó yẹ kó ra kó lè tètè gbé mọ́tò ẹ̀ fún un because nítorí tẹ́lẹ̀ tí n bá ṣe mọ́tò yẹn you are going to you are responsible for it. ìrọ̀lọ́pàá kò yí ọ ní ẹni mistake àbí ẹni tí ìjọba ṣe mọ́tò lé mẹkáníìkì ó náà ni ó jẹ gbèsè rẹ̀ kí n ti rà n bá fọ náà mọ́tò ó náà ni a sọ fún mi. that is your own calculation abi. ara náà ni o. ẹ má gbàgbà ọ̀rọ̀ yẹn láàrin ara yín bí ẹni tó ń gba igba ọtí. a máa gbé mọ́tò bàjẹ́ ni mọ́tò ń bàjẹ́ lójoojúmọ́ àwọn èèyàn ò rówó fi tó ṣe ní ìjẹ́ kan gbé wájú. ẹ rí economic crisis ó ń ṣẹlẹ̀ nìkan. no not economic not economic. kí wàá ní wáyé. economical. economical. yeah. captain. yeah. captain. that is why I am captain. torí ẹ̀ náà la ṣe ń pè ọ́n captain. yeah there is a captain. you say either you take it or you leave it, you know. gbogbo ntáyìn méjì tí ẹ wá ń sọ dùn yẹn bí mo ṣe wà yìí tẹ ẹ bá mọ tó ń ṣe mí ẹ pa gbogbo nǹkan ẹjọ ń ṣe ẹ pa tì ibi ń pa inú mi ibi ń pa mi. kí ló ṣẹlẹ̀ ṣé kẹ́hìndé mi ni ọ ni kí ló tá wá ń kọpí mi. no ebi is general now. nǹkan ṣe mí gangan lọ́wọ́ nù kò wá ṣe pé ebi ń pa èmi ebi ń pa ebi inú mi
Ebi pa ẹbí inú mi. Kí wá ní solution tó ti wá sílẹ̀? Èmi kẹ̀ mímọ̀ ti pèyàwó mi lọ́tọ̀ bá ń gbóúnjẹ dé kálé pé ẹ tètè dé mọ́ bàbí mọ́mọ́ pẹ́ ń bọ̀ yìí bá ti sọ pé. No, that's nice. Bó ṣe pèyàwó ẹ̀ yẹn dáa. And again, tó bá wá jẹ́ pé lóòótọ́ ló pèyàwó ẹ̀ tíyàwó ẹ̀ náà dẹ̀ jẹ́ ìyàwó tó jáfáfá at least léyìí tá a ti débí gan kó jẹ́ pé ńgbà tá a débí gan ló ṣe pé ó yẹ kó ti dé and perhaps ó ti pè é káwà tó tiẹ̀ sọ pé a fẹ́ débí rárá ó ń pẹ́ jù. Now you call her, you tell her we are here already, then she need to be faster. Orogún ológun dẹ̀bìtì àyàtì ṣé nígbà tí 12-13 sọ̀rọ̀ ní ẹ̀sìn tó kúrò ń pé ìyàwó òun só dárúkọ àwa méjèèjì mọ́ só dárúkọ wa mọ́. That is where you are making mistake. You see, ṣe rájọjẹ kò dùn bí èèyàn kan kò bá ní. Wọ́n jà sáàjọjẹ dàpọ̀ torí oúnjẹ tó mọ̀ ń gbé bọ̀ lè yó mi kò lè yó mi. Yeah, I know. Mo mọ̀ pé kò sí ó lè jẹ́ tí ẹnìkan bọ̀ á máa jọ pín jẹ. A lè pín jẹ kò lè yó mi. Ara tá a sọnù sórí tó sọ lẹ́ẹ̀kan ni economic àbí kí ló. No, not economic. Economical. Sórí economical ń gangan òun náà la gbélé gègélé gbogbo ẹ̀ o. Àwọn ọmọ wọ̀rí òtí ní pè wọ́n bá ní pè lóko wọn rà àmọ́ ẹran rántí economical o. No. Rántí economical ẹ dákun. But àwọn ẹni problem má máa repeat àwọn ẹni problem kò gbé fóònù àbí. Àjọ jẹ́ ọdún bẹ́ẹ̀ nìkan ò bá ní. Iye giver never lack. Tó wá jẹ́ bíi pé ká máa yọjú tọrẹ. Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbó lọ o. In the book of Animasahun, ojú wo ló ní má fi ṣàwọn. Animasahun. Gbogbo títí ẹ̀dá ni ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìrú. Ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìrú fàtí ẹ̀ lọ́wọ́. In the book of Animasahun ọmọ làtọ́ kọ́. Animasahun ṣẹ́mọ̀rú wọn nílá. Dèjì náà ni ọmọ bàbá olówó ìrè ó ti sá kúrò níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀. Ó mà san kò san náà máa fi wèrè dán wa wò. Animasahun ti yọ ojú ẹ̀ tán. In the book of Animasahun ojú wo ló ní má fi ṣàwọn. Kí Animasahun ni fídíò ṣe ń dàpọ̀ mọ́ra wọn báyìí ni? Ọ̀gá. Báwo kí ni fídíò yìí ń dorí kodò? Ṣé fóònù ti bàjẹ́ ni? Bí n bá fẹ́ ríra mi ṣe ń dorí kodò nù ẹ̀. Màá bá yín wọ ọ̀gá. Omi nílé. Mo ní kí n béèrè pé ṣé ìrẹsì ni kí n bá yín rà ní àbí àmàlà ni kí n bá yín rà wá kẹ́sì máa fi yẹn wọ ọkàn náà. Omi kíni? Omi tẹ́ fi jẹun. Omi lọ kọ́kọ́ gbé wá lẹ́yìn tí n bá wá jí mi tán wà jẹun lé. Ó ṣe ó kọ́ ọ̀rọ̀ mi mo jẹ ó ṣe ìyàwó mi ń gbóúnjẹ bọ̀ ṣọgbọ́n ṣe mo ní mo fẹ́ jẹ ìyàwó mi ti ṣe ó sì ṣe wàhálà gan-an tó sì mọ̀ pé àwọn obìnrin ti ṣe tó bá mọ̀gbà tó ti ń bẹ́ ń di àrò kọ́ wá dé tán kọ́ wá gbọ́ pé mo ti jẹun sọ́mọ pé yóò dùn gan yóò fẹ́ mọ kì yóò sunkún torí rẹ̀ gbómi rẹ̀ àti kíní rẹ̀ ṣọgbọ́n. Ọ̀gá. A ní kíní ìṣẹ́ mọ́ ń dorí mi kò dùn ní sẹ́ orí mi ń yí. Ọ̀gá. Nígbà tí àwọn màdámù ti gbé oúnjẹ dé bẹ́ẹ̀ ká máa lọ fìgbà yẹn ṣe mọ́tò tí à ń ṣe lọ́wọ́ lọ. Mọ́tò tá à ń ṣe lọ́wọ́ sọ́ọ̀gbọ́n tí mo wí ni ó lébi ń pa mí ṣé ebi ọmọ wọnú kọ́rọ̀ mi ọ̀tún wọ̀ ni ṣé nígbà tí mo ń wo fọ́tò ara mi ní orí mi ń dorí kodò orí mi ń yí sí bí ó ń yí sọ́tún ọmọ bóyá ebi náà lọ́fà tí gbogbo ẹ̀ fi ń rí bàlàbàlà mọ́ra wọn bẹ̀ ọba ní kí wàá lọ ṣe mọ́tò ṣé bàbá mú táyà tí mo fi síbi steering gbó láti tí gbóhùn gbogbo ò ti ní dàpọ̀ mọ́ra wọn. Mo ní ká má fi àkókò ṣòfò ni. Oníṣẹ́ ni ó wà lọ́rọ̀ ṣiṣẹ́ ń tẹ̀ ebi ló ń pa ẹ̀mí tíyàwó mi àti tí mo jẹun tán òun gbà náà ní tòmọ́ tó ń ṣẹlẹ̀ ní àsìkò tí mo wà yìí wọn gbọ́n kankan mọ́ mo ti dẹ bí àṣàkẹ́ báyìí etí mi wọ́n ti fa lọ. owó náà ti pẹ́ ju ìyá kejì ọpẹ́ àwọn ọ̀rẹ́ mi gan ti dúró wọ́n lọ ọlọ́run tẹ̀ ní kí wọ́n lọ wọ́n dà jẹun mi báyìí mo ká lọ pa irọ́ ebi ń pa mi tó jẹ́ pé. ẹja. Oúnjẹ dà. Ẹja búrẹ́dì kẹ já mineral kẹ fi. Àlọ́ oúnjẹ tèmi ṣe mú mo fẹ́ lé ilé kan oúnjẹ mi dà. Mo fẹ́ kẹ́ jẹun tó kí n tó ṣàlàyé.
mo fẹ́ ṣe pa pé ebi ń pa mi mo sọ pé ká ìjà búrẹ́dì kẹ fi. kó tó ṣe àlàyé kankan jẹun tán wọn wà farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé rẹ̀ gbóúnjẹ wá. ẹ ní sùúrù. mo lè ní sùúrù oúnjẹ ló gbé wá. ẹ da ní sùúrù mo ti gbé fún wèrè. mo ṣe kí ni. mo gbé fún wèrè tó rẹ̀ mo ṣe òkú tẹ bá jẹun tán. o gbèsè mo fún wèrè. tó rẹ̀ mo ṣe òkú kẹ jẹun kí wá kí n lè ṣàlàyé fún yín dáadáa ni ṣe ni mo ṣe ń bọ̀ lọ́nà jẹ́jẹ́ mi tí mo ń bọ̀ tí mo gbóúnjẹ dání tí mo ń bọ̀ mo tẹ̀rí wèrè yẹn ló ń pariwo ebi o ebi o ebi o ebi o mo pé ariwo tí wèrè yìí máa ń pa ó ti pọ̀ jù tó yíra mọ́lẹ̀ ló ń pariwo ebi mo ṣe súnmọ́ nìyẹn mo tẹ̀ kọ́kọ́ fi já aláyà mo kọ́kọ́ ṣọ́ àìpé yá kò ní gbà lọ́wọ́ mi mo jẹ́ òun náà ní ebi o ebi o mo ṣe já gbà lọ́wọ́ mi nìyẹn tó jókòó ti sẹ̀mó yìí yéé ẹ rò pé oúnjẹ lọ fi ṣépè fún ni tó bẹ̀rẹ̀ sí ń jẹ oúnjẹ yìí òkèlè tó ń bù yín ńláńlá báyìí ni. o kò ń jalè rẹ fún ológbò jẹ mọ wèrè ló gbójalè rẹ fún. kẹ́ má bínú bó ṣe ń pariwo ibi ni ẹ jẹ búrẹ́dì tẹ bá jẹ búrẹ́dì tẹ mú mineral ikùn yín á lè. kì í jẹ búrẹ́dì. ẹ mọ̀ pé ńgbà mi gbèrè ẹ má bínú ẹ jẹ búrẹ́dì kẹ fi omi jẹ kẹ fi ilé ìjẹ. lọ sẹ̀mú náà ní jẹ ń fọ lówó mi tó. máa padà má tètè padà lọ́lé màá lọ sáré bá yín ṣèlú máa padà lọ́lé kíákíá ẹ má bínú kẹ fi gbọ́. ló ti fọ lówó mi. mo ti gbọ́. gbogbo oúnjẹ alẹ́ rẹ fún wèrè. ẹ má bínú. èmi lọ kò ní dà fún ọ. ẹ má bínú ẹ má bínú. ẹ má pa mí ẹ jọ. Mufu bá mufu Animasahun. Ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ ní ẹlẹ́nìírù. Ọmọ sọ ní kókó báyìí. Kò wá sí bó ṣe máa perí ajá tí wọ́n lè perí ìkòkò tán fi sí. Báwo ló ṣe máa dárúkọ ẹ tútù tí wọ́n ní dárúkọ mi mọ́? Ẹjọ́ kìdẹ̀ ṣe tara ẹni ká má mọ̀ dẹ́. Ìwọ́n ṣe yìí ó kù díẹ̀ ká tó. Oúnjẹ tọkọ ẹ fẹ́ jẹ ó dẹ̀ gbóúnjẹ yẹn ó lọ gbé fájá jẹ. Ajá kan ni mo gbé fún un. Ká ló gbé fún? Èèyàn bíi ti wá ni. Ṣé kò ṣe bàbá ẹ? Èèyàn bíi ti ní kíni? Ṣé èèyàn bíi ti ẹni wèrè? Ó ga o. Tó bá jẹ́ ìyàwó àbúrò ẹ ló wá fi ẹjọ́ sùn ẹ, ẹjọ́ wo ló fẹ́ dá? Ìwọ náà dájọ́ yẹn fúnra rẹ̀. Tútù. Ọ̀rọ̀ ẹjọ́ mi lójú. Ó wá dé nísìnyí, ó tẹ́wọ́ pẹ́bẹ́. Ṣé nǹkan tí ìwọ náà ṣe yẹn dà? Ìwọ gbọ́gbọ́ fojú inú wò. Tẹ́yìn náà bá wà ń bẹ̀ mọ́, tẹ́ bá rí lóore yẹn ṣe ṣe. Àwọn èèyàn náà fẹ́ ṣàánú ẹ̀. Ṣé kìí ṣe pé wọ́n gbọ́mọ̀ ṣọ́ bàbá ẹ̀? Kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Kọjá sí ilé ọkọ ẹ̀, Ọlọ́run á bá yín yanjú ẹ̀. Màámi, mi ì lè lọ bí kankan. Ṣé fẹ́ kó pa mí ni? Pẹ̀lú nǹkan tó dùn mí rí tó ṣe fún mi níbi iṣẹ́. Mi ì lè lọ o. Ṣé pé ó lè pa ẹ́? Ó lè pa mí o. Bí kò dún jẹ lọ ní o. Ó ní o. Bí o bá ti ṣe nǹkan tán ló máa káwọ́ bọ̀ inú lọ mo máa ṣe. Ọlọ́run ní jẹ́ òkú, ò ní ṣánkú mọ́ mi lọ́wọ́. Jókòó ẹ̀ máa ránṣẹ́ sí i. Tí bá ṣáde ti bá yín parí ẹ̀ bí, wọ́n ṣáde gbọ̀nà ilé ọ̀pọ̀ ẹ lọ. Ẹ ṣe máa Ọmọ tó yí o. Tó bá ṣe tán lẹ́nu máa ní ẹ̀ ṣe. Ẹ má bínú. Ọmọ tó yí o. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé àní pé ọ̀rọ̀ ilé kì í ṣojú ojú lásán kọ́ ni gẹ́gẹ́ bó ṣe sọ. Kí èèyàn dẹ̀ sí oúnjẹ obìnrin sí oúnjẹ tó yẹ kó lọ gbé fọ́kọ ẹ̀ kó sì lọ gbé oúnjẹ fún wèrè. Wo ọ̀rẹ́ wa ó jọ wípé 12-13 kì í sọ̀rọ̀ fún ẹ tán ó máa ń ṣe ẹnu kó sọ̀rọ̀ fún ẹ gbogbo orú nǹkan báyìí tí ọmọbìnrin yìí ti máa ń dánwò ní 12-13 ti máa ń sọ fún mi ní gbogbo ìgbà ó gbọ́ ó máa ń sọ fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà jẹ́ ká wá sọ wípé gbogbo èyí tí 12-13 sọ fún mi yẹn jẹ́ ká sọ pé mi ò sí ń bẹ̀ àbí now mi ò lè gbà sóòótọ́ àbí àmọ́ ní tèmi fúnra ara mi níṣojú mi ó ṣe kan lójú mi. Yàkejì. Ẹ rà sà. Yàkejì. Ẹ máa rọra. Bó ni? Ẹ káàsán. Pẹ̀lẹ́.
o ṣe obìnrin ni ẹ o kú ìtọ́jú ọkọ ẹ ìyá má bínú báwo wà lára ẹ báyìí. A dúpẹ́ ara ẹ̀ tí ń balẹ̀ díẹ̀díẹ̀ òun náà ló ní kí wá bá yín nípa ìtìjọ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó. òótọ́ ni pé kí ni wàá gbà wá. ó ní lè rówó yẹn gbà báyìí. bẹ́ẹ̀ ni ò ṣe sórí àjọ làdá alájọ yẹn èyí ló yẹ kó wa ó wá ní fúndì kan àti kejì òun ò ní lè kó àjọ yẹn lẹ pé tó bá dọ̀la máa rí gbà ṣùgbọ́n ó wà ní rìn lásán ó ní rìn lásán ẹ̀hún eléyìí wàá sì fi sí ọwọ́ máa lọ náà torí mo mọ̀ pé máa fẹ́ rògùn àbí kẹ́ ẹ sì máa lọ ra àwọn oògùn tó bá ká tó bá wá dọ̀la tí n bá ti wá gbàjọ èmi á yọ owó tèmi bẹ́ẹ̀ àkó ìtókù fún yín lọ́la. bẹ̀lẹ́ ṣé lè lẹ ṣe fẹ́ kó fún mi. bẹ́ẹ̀ni ẹ lè sọ lẹ nílé olóògùn. ẹ ṣe ẹ tẹ gbìyànjú ọ̀rẹ́ ni yín. bẹ́ẹ̀ni ẹ ṣe. ìwọ Elizabeth wọ fún ẹ ti fojú ara ẹ rí nǹkan tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni ọmọ pọtọ nìkan tá a jọ ń sọ bọ̀ tẹ́lẹ̀ bíi pé nǹkan tó mo fẹ́ fún ẹ orí pé kò yọ mọ́ wọ́n sì gba ilé ní tiẹ̀. ẹ ṣe máa a dúpẹ́ mà. kò ń ṣe owó tí mo kó fún ẹ ló kó lé ọmọ yẹn lọ́wọ́. ó ní. ó lò fún. nǹkan tóun náà fẹ́ fi lò fún ó heavy. yàkejì. ó heavy gidi gan. ẹ má jẹ́ n purọ́ fún yín tó bá jẹ́ pé 40,000 yẹn gangan ni mo rí gbà lọ́wọ́ yín mo fẹ́ bẹ sí méjì ni pé kí fún ní half ni mo promise ẹ. o promise ẹ wẹ́ẹ́ fi ṣe lóore. ìgbà tó dẹ̀ ti yọ ìtẹ́kùn kó fún mi mo pé ó kí n ṣàkó fún kó máa lọ. ṣe bó ṣàmọ̀ pé o mọ̀ fún ara ẹ pé o gbádùn àbí. mo gbádùn. o gbádùn. mo mà gbádùn. yàkéjì o gbádùn. mo mà gbádùn gan. tó o bá gbádùn nígbà tára ọkọ ẹ ò yá o wá láti wá bá gba owó àjọ wípé kẹ́ ẹ lè fi ra oògùn kó lè lálàáfíà níṣojú èmi tí mo wá tiẹ̀ sì sọ pé ṣìgbà díẹ̀ nínú owó yìí ó dẹ̀ tún fi tọrẹ ó wá ń sọ fẹ́mi wípé pẹ́pẹ́ sí o ká ní mo kó fún ẹ tán ni o bà bẹ́ 40,000 yẹn sí méjì wàá fi 20,000 tọrẹ fi rú ọmọ kékeré yẹn. ẹ má bínú sá. mo bínú. ẹ má bínú. a ní ẹ má bínú. ẹ mọ̀ pé bíbélì náà ló sọ wípé ẹni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nu. o tiẹ̀ tún fi swag sí ẹni tó bá nípa ẹni tó bá pẹ̀lẹ́ ìyá kejì. láti ṣe ìrànlọ́wọ́ fún òun lẹ́nu kejì rẹ̀. òun lẹ́nu kejì rẹ̀. bẹ́ẹ̀ni no problem. bọ́kọ mi ṣe máa gbádùn bó ṣe máa lògùn ọlọ́run á tó ṣe. ọlọ́run á tó ṣe. bẹ́ẹ̀ni. ìyá kejì. èmi nìyẹn. àgbákò èèyàn. àbí sùúrù. no problem. ẹ sà. alágbàkò. ẹ sà ẹ má bínú. ṣé mo rí 500 mẹ́rin. bẹ́ẹ̀ni wàá rí. ẹ ṣé mo dúpẹ́. 500. wàá wá sí fìlà orí ẹ tàbí kó túrú ẹ ẹni wọn nù ẹ wàá tẹ sọ́wọ́ wàá máa wá sọ pé sàrà nítorí Ọlọ́run tíkẹ́ẹ̀tì tàbí kó máa kọrin yá látìfù látìfù làfíà sáyádé yá látìfù látìfù làfíà késémọdì náà késémọka késémọdì náà késémọka ìyá bùkátà jòrò já ara jò. ohun yìí dùn. torí ohun tó orí tó fi ń ṣàgbé ni bóyá jẹ ni ẹ ilé o. ẹ sà orun ilé. orun ilé. ó lé kókó. ayé ẹ máa tẹ̀ ẹ́ ayé ẹ máa tẹ̀ ẹ́ because orun ilé o mú owó tí mo kó lé ẹ lọ́wọ́ o kó léèyàn lọ́wọ́ o wá ẹ̀ṣẹ̀ rántí pé ó yẹ kó o gọ̀kadà kí n tún fún ẹ kó o tún débẹ̀ yẹn kó o lọ́mọ kan fẹ́ ra dáyà kó o mú fún kó o tún pa mo mọ̀ pé orí ẹ bẹ́gẹ̀ débi tí mo mọ̀ pé o ò mójú o mọ́ra o máa padà bá mi wà tó ní kí n tún mú mi wá. tó bá jẹ́ yẹn ni máa fún un máa dé tó padà wà á tún wá o lè bá mi mọ́ bẹ́ẹ̀ ni o tiẹ̀ lè wá lébi kó bá mi mọ́ náà mo ń jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni so o ń ṣe ni tó yẹ kí o máa bá yàn lé akótiléta arúgbó obìnrin yẹn. ẹ ń lọ ni. ìwọ ẹlẹ́dàá mi orin ilé o báwo mo ṣe fẹ́ délé báyìí. wo eléyìí tó tún sọ fún mi ó tún burú gbà kò sí yàtọ̀ nínú pé ó gbé oúnjẹ fún wèrè àti ní tó sọ pé ó ṣe. kò sí yàtọ̀. ṣé kò wá yẹ kí 12-13 ti mọ̀ pé eléyìí kì í sojú lásán ẹ ló wá dúró náà kí ni 12-13 ṣe nígbà tó délé. mi ò mọ̀ o mi ò sí ń bẹ̀ o àmọ́ ńgbà tó dijọ́ kejì alájọkòwò wa wá kó wá àjọ mo lọ sílé wọn ó gbọ́ gbogbo bá a ṣe ń sọ̀rọ̀ tá à ń tójọ́ bẹ̀ ọ̀rẹ́ wa ò mẹ́nu bà ọ̀rọ̀ tá à ń sọ yìí èmi náà ò dẹ̀ ya sọ̀rọ̀ débẹ̀ àbí ńgbà tó lọ́rọ̀ ò ti sọ ń tó jọ èmi náà ní láti sọ nǹkan tó jọ. wo captain a jẹ́ pé Ọlọ́run ó bá wọn méjèèjì yanjú ẹ̀
àmọ́ so fẹ́ gbọ́ ìwọ ló kó àlejò ọjọ́. kó àlejò ń bọ̀. Mo kó àlejò. àlejò kọ́ visitors ni. ìbò. àlejò báwo bí o ṣàlejò kankan ìgbà tẹ́mi ti máa kówó àjọ lọ fún ọkọ ẹ̀ mo ti yọ owó mi ń bẹ̀ mi lára òfò. captain captain mo ń jáyé mo jẹ́rìí ẹ ọwọ́ ẹ ni. no ọ̀rọ̀ pẹ́wọ́ mi nìkan àjọ ládà náà so màá tún wá mú owó ti tèmi màá tún fi sórí àjọ ẹ̀ perhaps ìgbà tí mo kówó yẹn fún ìṣojú mi ló ṣe fi ṣe ìnásíbà ṣáù ó fi tọrẹ ṣé mo sọ fún pé mo fẹ́ fún handicap lówó ni. ó ti yé. No. Bó ṣe ṣe òun ló dà. She don't do that. Even in anywhere it's not done. Ó yẹ kó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ mọ́ ìbọn díẹ̀díẹ̀. No. Being a captain, I was speaking English. Ó yẹ kó kẹ́kọ̀ọ́ dáadáa. Àgbákò bá obìnrin mi ò tẹ́ lè fẹ́. Mi ò lè fẹ́ akótilétà arúgún obìnrin. No. Irú obìnrin bẹ́ẹ̀ máa ń wẹ ọkọ sí wòrìwò ni. Ó tiẹ̀ ṣe náà ẹ̀kọ́ ló kọ́. Mú mi ẹ̀jọ̀ gbogbo ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún mi inú wọn máa dùn ẹsẹ̀ ìwú tí bẹ́yà tí wọ́n ṣe jọ wà má ẹ̀jọ̀. ìyẹn náà ló ń ṣe mí báyìí mi mọ ọkọ tí mo fẹ́ ṣe àbí orin wo ni mo fẹ́ kọ síbẹ̀ tó báyìí. èmi àti yẹ 5 and 6 ni wà bí mi bá fa ìkara wọn máa tẹ̀lé ni ṣé máa wá rí nǹkan yẹ máa ní mi rí nǹkan mi ó máa ṣe o ó dẹ̀ wà àná ni mo ṣe lọ rajà kódà kí n bá mọ̀ pé ó ṣì máa wá bí báyìí kí yẹ máa tún rán ẹ wá máa ti mi ní rajà tó bá ń béèrè máa ní òkú dé gbẹ bá dẹ̀ dá padà máa dẹ̀ máa lọ rajà ta ni mo wá fẹ́ lọ bá báyìí. kọ́ ẹ kò ṣá ìyáde tutù owó wò lẹ lọ fi rajà ẹ jẹ́ sọ pé kò sówó lọ́wọ́ yín owó tẹ kó tèmi lọ́wọ́ nǹkan 200,000 tẹ kó tèmi lọ́wọ́ tẹ́lẹ̀ fẹ́ fi rajà. kẹ́nu sáwọn ohun ọmọ máa ṣe irun mo ṣe máa sọ pé kó o máa jẹ́ kí eré ẹ máa pọ̀ kó máa kó tó lọ sùn jẹ́ sọ̀rọ̀ ẹnu mi 100,000 yóò ti fetí gbọ́ 200,000 ẹni tó jẹ́ pé ra ló ń pa ó ń ṣìrànràn ni kó ní gbẹ̀yàn sóko tó máa jẹ́ rànràn owó tí mo gbà lọ́wọ́ ẹ̀ tí mo kó lọ ọjà. owó lẹ fi rajà 200,000 tẹ sì kó sí mi lọ pé tútù gba ọba mi tọ́jú owó yìí mo fẹ́ lọ fi rajà ọjọ́ bó ṣì wà lọ́wọ́ mi. gbà á ní kí ló mú yín lójú. rárá kò sí nǹkan kó sí yín lójú ni. wo bí 100,000 mami ò yá yín o kódà wọ́n fún yín ni 100,000 dọ̀bálẹ̀ mami ti fún yín dúpẹ́ lọ́wọ́ wọn dẹ́rùtù dọ̀bálẹ̀ kò dúpẹ́ kò ti fún ẹ lówó. ẹ má dọ̀bálẹ̀ yàtútù. Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbó lọ o. ká máa tọ́jú ẹ̀ wo sórí tó máa ní ìyá obìnrin jẹ́ ìròyìn ò tá mojú bá ṣáàjà rẹ jọ ọ̀rọ̀ mélòó ni mo tí ì sọ tí màá fi máa wá parọ́. èmi ò lè parọ́ ẹja àdé wọn ni a sọ. ó dẹ̀ máa dà fún ẹ wàá dẹ̀ ṣe òrùlé ọkàn mọ́ iwájú jókòó báyìí níjókòó ọ̀la níjókòó tọ́lá àti tọ́lá á dà fún ẹ ó máa ṣe òrùlé. ó wá dọ̀wọ́ ẹ o ò ní jẹ́ kó mọ̀ pé bóyá nǹkan fi ṣẹlẹ̀ láàrin àti ẹ̀rù you understand ò ní jẹ́ kó mọ̀ o bá dẹ̀ wá jẹ́ kó mọ̀ yọ àwọn olùrànwọ́ òun. ṣáà sẹ́ni tí mo náà tẹ̀lé. náà kò sẹ́ni tí mo náà tẹ́lẹ̀ ló bá pè ẹni tàn tó wà níwá. mo ti ṣe fi gbogbo yẹn lẹ́wọ́ là ń sọ̀rọ̀ yìí mo ṣàṣọ pé ó wà lọ́wọ́ yìí. ó wà lọ́wọ́ ẹ̀ fara ẹ̀ balẹ̀ má jẹ́ kó ní o gbóná tó ní bá gbóná wàá pè ẹ́ máa fẹ́ràn ya ẹni ká. ó dà tó ti bọ́ àṣírí fún ìrọ̀ rẹ̀ mi tí mo mú ẹ wá báyìí. wo àgbà ọ̀jẹ̀ nínú tó bá sọ pé àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ mẹ́kò as in mechanical engineering àgbà ọ̀jẹ̀ no go school but he know what he's doing for brain you understand me now ó mọ iṣẹ́ yẹn ó yẹ ó sùn. ọkọ̀ Monica tó bá ń gbọ́ ìlú owó ọkọ̀ Monica ọ̀rẹ́ mi ló jẹ́ bẹ́ẹ̀ wo mọ́tò pírẹsidẹ́ǹtì wa ní kọ́ńtì tàwa yìí tó bá bàjẹ́ ọ̀rẹ́ mi ló máa ṣe mọ́tò senators òun ló máa ṣe mọ́tò àwọn governors òun ló máa ṣe even tó fi dórí àwọn local government chairmen òun ló máa ṣe
àwọn councillors nìkan ni ó gbà láyè kí wọ́n gbé mọ́tò wá bí because they pay changes they pay coin. owó máa wà lọ́wọ́ rẹ̀. gidi tí kì í ṣe díẹ̀. bọ̀tọ̀rẹ́ ẹ̀ yìí ó máa láìpẹ́ obìnrin o torí tí change bá ti wà lọ́wọ́ ẹ̀yin ọkùnrin yìí oríṣiríṣi obìnrin lẹ máa ń gbé ìkan lè ní ìkan lọ́la ìkan lọ́tún wa ni. mugun ni ganamu ni ẹni tí mò ń wí tó bá ń gbọ́ su ẹ̀jẹ̀ dọ̀gẹ̀dẹ̀ nínú ìní ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ jà pé ó ní ìdí sí ponto. With all these your properties, you need a gentle lady tó wà learned tó lè tó máa tọ́ ẹ sọ́nà lórí àwọn properties. Òbí ó ti ra àìmọye dams káàkiri. èwo ni dams. Àwọn odò ńláńlá níbi tí wọ́n ti máa ń generate àwọn ọ̀nà jáde. So understand? Okay. Ó wá dọ̀wọ́ ẹ̀ o. Kò bá mi tọ́ sọ́nà o. Mo ń bọ̀. I am coming back now. Because I am coming back now. I know what I'm saying. Oh yeah. I'm coming now. Tọ́wọ́n bá tẹ̀ sí láìkò bèrè, wọ́n máa gbádùn ìgbà. Wàá yá ṣeré. Ọ̀rẹ́ mi àtàtà. Mo ní sẹ́mi ẹ̀. Mo dìdí ṣe gbogbo nǹkan kan ó lè dá ni. Ọmọ tí mo mú ẹ wá bá òun ló jókòó yẹn kí ló wá síbí báyìí. lórí tó ń ṣe báyìí ọtí mọ́mọ́ wa èmi náà ní pákéjì ara mi ara ni. packaging wèrè wo ni. bó bá rí yàn nísìnyí ó jẹ́ kó mọ̀ pé mi ò so lórí. is that packaging you are now here roaming about so that ọmọ yẹn kò ní rí wípé òun mọ nǹkan tó ń ṣe lọ jókòó tì í. ọ̀ya. wàá sọ̀rọ̀ rárá ni o wàá sọ̀rọ̀ rárá ni o God bless you. Ó àdọ́wọ́ ẹ̀ èèyàn ni ẹ́ á dá fún ẹ ó máa ṣe oríire. Hello ladies and gentlemen. Thank you very much. Ladies and gentlemen wo come and sit down wàá jókòó tì jókòó tì jókòó tì ladies and gentlemen èèyàn tó pọ̀ lórí ladies and gentlemen. Jókòó tì move closer move closer. Ladies and gentlemen once again. ọ̀rẹ́ mi ẹ̀ ni ẹ̀ you a standard man. Yes. Okay. My name is 1213. 1213. That's my name. Your name. Your name. My name. My name. Your name. Order my name. My name. 1213. My name. ìṣorúkọ yín gangan ni àbí alias. wọ́n mìn pé 1213 ṣorúkọ yín gangan ni àbí alias yẹn. Ìyá alias. Ìyá alias. Ali ala. ẹ̀hún kí ló fi gbalẹ̀ o. anyways ẹ fi yẹn Mi sílẹ̀. náà wò pé we should. wọ́n níyà obìnrin ń jẹ yín. wọ́n níyà obìnrin ń jẹ yín. That's it. Ara ń sọ̀rọ̀ ni. Gbé. That's it. Captain kan. Wọ́n ní Anta ni. ọgbọ́n sọ̀rọ̀. Gbé. ṣé bẹ́ẹ̀ sọ pé ìyá obìnrin ń jẹ wọ́n. Confirmation. Say yes. Gbọ́ bá jẹ́ ìrìnyẹ obìnrin ọ̀jẹ̀ mi. Sọ́ọ̀rí ń tọ́ ṣẹlẹ̀ gangan rè. Kì í ṣe pé torí gbogbo eléyìí tí mo ti látàárọ̀ mo fún captain láyè. Captain kan. Captain. Mo fún láyè pé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi kó ràn sójú ibẹ̀. Ṣùgbọ́n ohun tí wọ́n fẹ́ sọ rè ìyá obìnrin ọ̀jẹ̀ mi. Ìyàwó mi tó rí òun pẹ̀lú gbogbo àwọn ọ̀wá rẹ̀ tí mo fẹ́ lé lọ ni. Ìṣèpé ìyá obìnrin jẹ mi mo wá fẹ́ fẹ́ lómi òun náà lọ fún mi láti advice pé kí n fẹ́ lómi. Àmọ́ ká tó mọ̀ tẹ̀síwájú mi náà ní question tí ń bí ọ dákun mọ́ bìnrin kálásẹ́wò ni ọ tẹ́lẹ̀ àbí kí ló ṣẹlẹ̀
This is a question big. Mi ò understand ẹ̀yin méjì. Kí ni gbogbo eléyìí sìn? Ṣé mo jọ aláṣẹwó lójú? Ẹ má bínú mi jáde sórí bóyá wà yẹn abúlé ló gbé dàgbà. Kò mọ̀ yàtọ̀ síra wọn. Ọ̀dọ̀ àná má bínú. Kò mọ̀ yàtọ̀ síra wọn. Ìṣe ìrọ̀sọ̀ ayẹyẹ máa ń já àwọn obìnrin ti fojú ẹ̀ gbolẹ̀. Wọ́n ti dààmú. Ó sì kú question. Ó kú question mi. Àmọ́ sán next question yìí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi gangan ní lọ. Dákun ọ̀rẹ́ mi. Ṣé ìsìnkú ọ̀nà ọmọ ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan tó wà? Kí ló fẹ́ ṣe fún mi tí màá máa nà án? Ṣáńdán. Nínú ọba nǹkan ọmọ ń sọ ṣé èsè pé ọgbọmọ ọsọmọgbọmọ ta ló fẹ́ ṣe fún mi ṣé èsè pé ọmọ ọmọ dáadáa ṣé ọtí nà ọmọ yìí níwájú ọtí nà lẹ́yìn ọtí nà gẹ́gẹ́ bí irinṣẹ́ ìlú ọwá ò gbé lẹ́yìn náà pé èmi náà o kémi náà wá tún nà ìyẹn fẹ́ mọ̀. Kí ló fẹ́ fà yín? Láàrin òkè ni ò lè fà ọmọ alájẹ 12-13 15-16 ọmọ. Ẹ wo èmi ò láì gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí, ó irritate mi náà. Kí ni gbogbo question tó ń bi mí yìí? Obi ó rí straight èmi náà àmọ́ tí mo fẹ́ sọ lè ní tèmi fẹ́ sọ fún ọ lélẹ̀. Sórí mi àwọn èèyàn mọ̀ rò pé mo mú gùn èmi ò sì mú gùn débẹ̀ àwọn ọmọ ṣe rí closet yìí ṣé èsè pé ọmọ tó ń nà ni ọwọ́ afẹ́ wá fi iná sí ẹlọ́dọ̀ tèmi náà ṣé èsè bẹ́ẹ̀. Shut up, Joe. You are not Mugun, but you talk like a Mugun. You are not Mugun, but you talk like a Mugun. Tó bá jẹ́ pé ọmọ tó ti nà ni èmi náà lè nà àjọ pin nà ni. Shut up! Kò lè ṣe mí, mi ò lè nà kó bí nínà sọkàn mi. Ọ̀dà tó bá jẹ́ pé ó ti kàn ọ́ rí. Agbolé mi. Tó bá jẹ́ pé ó ti lala kúkú lala rẹ̀ rí èmi náà lè fún ọ là. Àmọ́ tèmi fẹ́ sọ rèé ń fún ọ lówó bọ́ bá sì bọ́ là wá méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà ni ń fún ọ lówó àmọ́ pé kọ́ wá fi ọ́ gbàgbọ́ nígbà wọn fẹ́ fẹ́ yà ẹgbẹ́ níjọ́ sọ̀rọ̀ ẹ̀ lé mọ́. Mo bá ẹyẹ ìsọmọdé amọ̀ra wa kì í ṣe ti jà kò yọ nísìn amọ̀ra wa o tabarira wa o amọ̀ra wa o tabarira wa so torí pa amọ̀ra wa lọ́jọ́ mọ̀ sọ tí mo sọ kò yọ nísìn wo bí èmi dá ọmọ wọ́dọ̀ sì dá mi mọ̀ pé ara ọlọ́mọge mọ́ bínú kò sí nǹkan kan nínú ayé ti lajú gan ju gbogbo tó ṣe lọ. Mo ti bínú o tí kì bá ṣe pé ọ̀rọ̀ owó tán ní pé kí n bá yín manage kí n bá yín ṣe pé tí máa wà nínú láìpẹ́ ẹ para tèmi ò gbá gbogbo nǹkan tẹ̀ ń ṣe. God bless you. ọsọ fún ọ débi pé kọ́ bá manage owó. nígbà tó ń sọ pé ìyá obìnrin jẹ yín like ẹ bẹ́ẹ̀ lóbìnrin tó lè. You need somebody that is learned. Somebody that is learned. Ó ṣe jàre nítorí rẹ̀ náà ó ti yé mi gan kò yọ nísìn ẹ ṣe kò yọ èlò lówó rẹ. Owó kí ni. àjọ la ọ papọ̀ mọ́. a ní ọmọ wọrí sọmọ mu kan. èlò kò kì í ṣaláṣẹ́wó. èmi ò pè láláṣẹ́wó. Kógóyẹ̀tì bóbó mi ni. sọmọ nǹkan àlàyé tọ́jú wọ́n wulẹ̀ dọ́gbẹ́ mi mọ́. You don't know anything. You think say you know. You don't know anything. ká máa yọjú tọrẹ Animasahun máa fojú ọ̀nà sílẹ̀ gbàgbó lọ o. In the book of Animasahun ojú wo ló ní má fi ṣahun. Animasahun ó gbé títí ẹ̀dá ní ó fọ́n tẹ́ni ẹlẹ́nìrú fàtí ẹ̀ lọ́wọ́. In the book of Animasahun ọmọlá tó kọ. Animasahun ṣẹmọrú wọn lílá ni ọ̀gẹ̀dẹ̀ rú wọn bíbó ni ìgbín rú wọn fífọ́ ni obìnrin ìjọgbọ́n bí lẹ́sí obìnrin abáni wọn ràn bá orí dání. Ó ti fẹ́ yọ ojú ẹ̀ tọrẹ.